kan ó ti lo cream ó ti bọ́ra tán ó tún sọ irúgbìn ẹ̀dí kọ́nà méje Muyideen ni ọyà sọ fún gbogbo ara ayé kí la fẹ́ lọ́dọ̀ ọmọ Nàìjíríà ó lè rí 10,000. díẹ̀ mi tí ẹ bá fẹ́ ran Mr. Muyideen lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ẹ má wò ta ṣiṣẹ́ mi o tó kò sẹ́ńbọ̀dì tí ó lè rí torí mi ó lè jogun ó lè jẹ́ anything ó lè jogun ló fà á ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Portable Ọmọlálọ́mí please we need your help. ó wá lọ sábà àwọn tí wọ́n fi Motorola ṣe láìfù àwọn oní 1 gig data gbogbo èyí tẹ́ fẹ́ bá yẹ Muyideen níjọ́ Ọlọ́run fún yín sùúrù o èyí tẹ́ ń ṣe èyí kọ́ ọ̀ràn lọ́wọ́ o wọ́n bá jẹ́ pé o ní alámọ̀ràn gidi Muyideen ó yẹ kó o bóde kó o máa gbẹ gbogbo ọmọ Nàìjíríà pé kébọ̀ bí Àgbàlá Gabriel Muyideen àwọn tí ń gbé ọkìtẹ́ fẹ́ máa fi ọ̀tọ̀rọ̀ owó yìí dey play ni wọ́n tẹ̀ ẹ́ ní ẹ̀pẹ̀ yá ní ìjà bó ṣe rí nu ẹni tíyà rẹ̀ fẹ́ ṣàdúrà fún tíyà fẹ́ gbé wọlé lórí tó gbọ́ owó ọ̀yá dànù ọmọ tí ò máa pàtàkì ìyá tó bí báwo ló ṣe fẹ́ mọ iye anybody ẹ má jẹ́ kí n tẹ̀yìn ifo gbogbo ẹni tí bá ń gbé arákùnrin tó Ọ̀gbẹ́ni Muyideen kiri ọlọ́run méje tó ń kálukú ọba. Muyideen chájà àwọn tí wọ́n ń gbé kiri yẹn wọ́n ẹ̀pù ẹ wàláhì tàláhì Muyideen chájà sólè ráàánú. Sẹ́tọ̀ bá ń jẹ́ ọkọ̀ mùsùlùmí ṣẹ́ṣẹ́ rẹ̀ àti wá mùsùlùmí níbẹ̀ lára sàkátà pàrà báyìí láàṣẹ tọ́ bí tọ́ bá yọ bọ̀lọ̀bọ̀lọ̀ ẹ̀sán bẹ́bẹ̀ ni Muyideen chájà dé play gbogbo ayé bóde wọ́n pe Àgbàlá Gabriel sákìyèsí èmi gẹ́gẹ́ pè sákìyèsí ó dẹ̀ sọ̀rẹ́ndà ó dẹ̀ tọrọ àforíjì ọwọ́ bóde Muyideen o tún wá ń bà ló kọjá àwọn kan wá ń bí ọ wọ́n náà fẹ́ gbà àánú fún ọ. iná ṣáàyàkú lásà àtẹ̀bù tọ́lọ̀ fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní Muyideen àwọn tí ń gbé ọkìtẹ́ fẹ́ máa fi ọ̀tọ̀rọ̀ owó yìí dey play ni wọ́n tẹ̀ ẹ́ ní. ó dè ló tí ẹ ti wá bọ́ orí gbà. àwọn èdè àfúrò àwọn tí wà ń lu ẹ̀bùrọ̀ tí wà l'Amẹ́ríkà tí wà ní London wàhálà ni wọ́n ń ṣe kí wọ́n tó rówó àwọn tá ń bẹ Nàìjíríà gan à ń ṣe ìyálàyà wàhálà kan tó rówó ni bẹ́ẹ̀ ni ká bá tó dìde pọ̀ fẹ́ rọ̀ lọ nísìnyí sọ̀rọ̀ pẹ́rù òní máa bó ń tọ̀ pé ó fi àbùkù àti ẹ̀fẹ́ kàn ń tí ó ju t'Àgbàlá Gabriel lọ ó fi ń tọ́kẹ̀ tó yẹ kó o ṣe lè ò ṣe àwọn kan wá rò pé àwọn lè fi ọ́ lóòdù àti wọ́n àtàwọn ẹ̀ẹ́lẹ́jọ́ jẹ́ ẹ máa lulẹ̀ tó bá jẹ́ pé o ní alámọ̀ràn gidi Muyideen ó yẹ kó o bóde kó o máa gbẹ gbogbo ọmọ Nàìjíríà pé kébọ̀ bí Àgbàlá Gabriel láwọn ẹbí tí wọ́n náà ti ṣe mistake àwọn ẹbí tí wọ́n náà ti ṣe mistake abibi sọ lórí ò lè sọ pẹ́ tó bá jèrè kò ní fẹ́ kẹ́lòmíì jẹ àmọ́ ló wọ́n gbẹ̀san lára kòmóore ó dẹ̀ jókòó age of 40 years àwọn kí wọ́n kó ọpọlọ rẹ sátẹlẹsẹ̀ ìwọ ló bóde lákọ̀ọ́kọ́ tó ń pariwo kí Àgbàlá Gabriel fẹ́ pọ́ tó ń bà ló kọjá ó tún bóde oníkóòbọ̀ ọgbẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí lè tọ́ rẹ ti bẹ lọ́wọ́ Àgbàlá bóde wáyé nínú ẹ̀tọ́ rẹ ó ti kówó ilé fún ọ kí ló tún kù eléyìí sí àní ní júwe pé wọ́n fẹ́ fi ọ́ sẹ́ẹ̀tì Àgbàlá Gabriel ni ó dẹ̀ lè jẹ́ ó lè win wàláhì ó lè win mo rí àwọn pásítọ̀ àwọn oníjẹkújẹ àwọn tí wọ́n ń bínú oríire ọmọlàkejì bí ti ń bẹnu kìrìsìtẹ́nì ní bẹnu mùsùlùmí àwọn ariwo wọn bọ́ọ̀dẹ sẹ́ẹ̀tì wá rò pé ti rí ọ̀nà àbáyọnu ẹ jọ̀ọ́ ẹ bá mi kó dáadáa tí Àgbàlá Gabriel ṣe fún Muyideen ẹ kójọ kẹ ẹ wá kó burúkú tẹ̀yìn rò ipò ṣeun ẹ jẹ́ àkójọ ẹ wá yọ burúkú Àgbàlá Gabriel ẹ yọ kù ònú dáadáa tó ṣe fún Muyideen
tí dáadáa tágbàlá ṣe Muyideen ọba tún ní sẹ́kù. Ẹ jẹ́ bá mi láìkì sọ ẹ bá mi sí ààrẹ. Mo wá rí bọ̀bọ̀ kan, òun ti lo cream, òun ti bọ́ra tán. Ó tún sọ irúgbìn ẹ̀dín kọ́nà méje. Muyideen ni ọya sọ fún gbogbo ara ayé kí la fẹ́ lọ́dọ̀ ọmọ Nàìjíríà. Ó lè rí 10,000. Ó lè rí 10,000. Àwọn tó ń sálọ ọ̀dọ̀ wọn ilẹ̀ wọn asálẹ̀ nílẹ̀ wọn, ilẹ̀ wọn ọlọ́ra. Ilẹ̀ wọn ọlọ́ra ilẹ̀ ṣáyàkúnlẹ̀ ṣáta. Àwọn tó lọ ń fún lẹ́bù kí wọ́n pe ayé káyé ọjẹ́ wọn. Wọ́n níye ní social media àdẹ̀mọ̀ wọn. Alhaji Abdulrahman Oríyọmí Hamzat kó tó pe ayé wọ́n fẹ́ ra àwọn èèyàn lọ láyé ti jẹ́. Àgbàlá Gabriel kó tó pe ayé ti jẹ́. Dr. Ahmadu Alifulani Ọlárẹ̀wájú kó tó pe ayé ti jẹ́. Alhaji Watakra Kalọmọ Adébárẹ̀ Kọ̀wé kó tó pe ayé ti jẹ́. Bàbá Saheed Shittu kó tó pe ayé ti jẹ́. Àwọn ìjọ náà ń pè wọ́n ń jẹ́ wọn bíntíbíntí. Àwọn tí wọn ò ní NAFDAC ó lọ sábà wọn. Muyideen ìwọ tó yẹ kó o bọ́ òde sí social media kó o máa bẹ Àgbàlá Gabriel sá. Kó o máa fi Olódùmarè kọ́ lọ́rùn, kó o máa fi Àlùkùránì kọ́ lọ́rùn, kó o máa fi Jésù kọ́ lọ́rùn. Ọwọ́ ń wí okùn mọ́ra rẹ̀. Àwọn kan wá ń gbé ọ sẹ́gbẹ̀ẹ́. Ọ̀rọ̀ pàwọn ará Amẹ́ríkà wọ́n rí láìfẹ́ wọ́n sẹ́ndì owó sí ọ. Àwọn tẹ́ gbé ọ sẹ́gbẹ̀ẹ́ wọn, àwọn ò ṣe kọ́ ọ̀bọ̀ pọ́ọ̀sì tí wọ́n kí wọ́n kọ́ bàpọ̀ wọn kí wọ́n kówó fún ẹ. Kí wọ́n kọ́wọ́ bá àpò wọn kí wọ́n kówó fún ẹ. Èmi jáde mo sọ fún Àgbàlá Gabriel àwọn ibi tó ti ṣe mistake. Torí ìgbà míì, torí ẹlòmíì, ó dẹ̀ tọrọ apology. Ó dẹ̀ bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà kí lẹ tún fẹ́ kó ṣe. Ẹjọ́ kí lẹ tún fẹ́ kó ṣe. Èyí lọ́wọ́ ayé wa yí pé déédéé ipò àti ọ́fíìsì tọ́lọ̀ ń gbé sí yẹn. Ike ní jẹ́ bànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kan, inú yín dẹ̀ máa bàjẹ́ dojú alẹ́ yín ni. Wa qala Rasulullah sallallahu alayhi wa sallam, Ànábì wa Muhammad tí kí àtọ́lá bẹ́ẹ̀ fún lọ́sọ báyìí pé àlẹ́ àṣìdù láàyè àṣùdù ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé lẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀, ọ̀rọ̀ humanity ọ̀tọ̀, ọ̀rọ̀ ìjí ọmọnìyàn ọ̀tọ̀. Ọ̀rọ̀ ẹ̀tọ́ ọ̀tọ̀ odidi ní ẹ̀sìn dẹ̀ tóbi. Àmì ẹ má pa ìpapọ̀ mẹ́pà, ìpá ọ̀papọ̀ mẹ́pà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ní àlẹ́ àṣìdù láyà ṣùdù. Gbogbo ẹni tí bá ń pẹ̀gẹ́ ọmọlàkejì tí wọ́n ìṣubú ọmọlàkejì, Muhammad nírú ẹni bí òní ṣoríire. Muyideen ó dẹ̀ ló tí ẹ ti bọ́ orí pa, ebi ọ̀pá. Ìyá tí ó jí ọyọ́ jọjọ orí ẹ lọ. Muyideen ní ẹgbẹ́ gbogbo ayé. Sẹ́yìn wà ní ẹ tí ó gbowó fún Muyideen. Ókè àwọn tó ń lọ sábà ń ọ̀rọ̀ pé Bàgbàlá ṣe bẹ̀rẹ̀ tó ẹ̀fẹ̀ Bàgbàlá bá fẹ́ gbowó fún yàn. Yàmọ̀ pọ̀ di 1 million, ó di 2 million, 2.2, 3 million, 3.5 fún sọ̀rọ̀ pé gbogbo ẹni tó wà social media lọ́nà fún nínú irú spirit bẹ́ẹ̀ ni Muyideen. Ó dẹ̀ jẹ́ kí àwọn alábòsí wọ́n dẹ̀ finish ẹ̀ tẹ́ pátápátá. Ṣé Àgbàlá Gabriel kò wá ní dáadáa kẹ̀kẹ́ tó sí ọ́? Débi kí wọ́n kó jókòó. Àtàìbù mínà sáǹbì kámà là sáǹbà láhù. Ànábì ló sọ bẹ́ẹ̀ pé àtàìbù mínà sáǹbì kámà là sáǹbà láhù. Ẹni tó bá ti tọrọ àforíjì tó padà níbi tó ṣe tí ò dá. Ànábì ní ó ń tọ́ ti wà nípò ẹni tí ò dẹ́ṣẹ̀. Gbogbo
àwọn mistake tó kù díẹ̀ t'Agbala Gabriel ṣe ó ti wà clean tọrọ ti tọrọ àforíjì láàrin gbogbo ayé bó tiẹ̀ jẹ́ pé Muyideen náà lọ́sọdẹ lẹ́sẹ̀ èyí tí Muyideen wá ń ṣe nǹkan àtàwọn tí wọ́n lòdù ẹ̀ tí ajá kẹ̀ àwọn tí wọn ò yọra wọn tí èrò pọ̀ fẹ́ yú ẹ àwọn tí wọn ò yọra wọn tí wọ́n rò pé àwọn fẹ́ yú ẹ ó wá ń lọ sábà àwọn tí wọ́n fi Motorola ṣe láìfù àwọn oní 1 gig data àwọn oní 1 gig data Muyideen èdìdẹ́ dìé egun burúkú dẹ̀ kò ní ọ̀tá ẹ lórí ta ló fẹ́ fẹ́ lówó ta ló ń pè sọ ọmọ ọkọ fámìlì ẹ débi kọ́ pa àwọn fámìlì ẹ tó ń dáwó jọ ètí ẹ dájọ́ lánàá kí ni rìsọ́ọ̀tì ẹ ṣebí náà ló tún fi lọ rúbà sí à ó ní ẹni tó lè fi ẹjọ́ Agbala Gabriel sùn ó tún wá ṣẹlẹ̀ tán bárakùnrin ṣe tóbi tó nípò lórúkọ lọ́lá níyì pọ̀dẹ̀ ríra ọ̀dẹ̀ bọ́ sáàrin ayọ̀ tọrọ apology òun náà dẹ̀ realize mistake ẹ̀ àwọn kan wá ń fọwọ́ gba ẹ̀gún fún wọn Muyideen ọ̀rọ̀ pẹ̀rẹ̀ ni wọ́n àjẹ́ kọ́ ọmọ yìí pé ó ṣe àṣìṣe tó pọ̀ ọmọ Nàìjíríà ẹ fún ọ ló fàkáǹtì rẹ̀ tà wọ́n ti fún ọ ní ìwà fún wọ́n fún gbẹ̀mọ́tọ̀ lábúlé sọ asọ́lẹ́mù níbo la bá ń bá yàrá já lọ́dọ̀ àwọn ọmọ aláwọ̀ dúdú èyí tí òjò Nàìjíríà ṣẹ́tù náà rè ẹ̀yin náà wò èyí tí òjò Nàìjíríà ṣẹ́tù náà rè Muyideen ó ti ẹ̀wà jókòó ẹ̀pẹ̀ yá ní ìjà bó ṣe rí nu ẹni tíyà rẹ̀ fẹ́ ṣàdúrà fún tíyà fẹ́ gbówólé lórí tó gbọ́ owó ọ̀yẹ́ dànù ọmọ tí ó mọ pàtàkì ìyá tó bí báwo ló ṣe fẹ́ mọ iye anybody ẹ má jẹ́ kí n tẹ̀yìn ifo gbogbo ẹni tí bá ń gbé arákùnrin tó Ọ̀gbẹ́ni Muyideen kiri ọlọ́run méje tó ń kálukú ọba torí sí wọ́n lè gbarú ẹ̀ sẹ́mi lè gbarú ẹ̀ ẹni tẹ́yẹ ká ẹ bá dámọ̀ràn pé kó náà máa tọrọ àforíjì níjojúmọ́ ìṣẹ́jú lọ́wọ́ Agbala Gabriel kó ní kí sẹ̀dáàrí ọ dáríjì ẹ wá ní ọmọdé Muyideen ọyà sọ̀tọ̀ ọ̀fẹ́ fọmọ Nàìjíríà kọ ọmọ Nàìjẹ̀mẹ́ẹ̀ni Al-Qur'ani ọ̀rọ̀ Olúwa ní yá ayyuhal ladina amanu ati'ullaha wa ati'ur rasula wala tubtilu a'malakum Olúwa ní ẹ tẹ̀lé tèmi Ọlọ́run ẹ tẹ̀lé tí Muhammad àwọn òjíṣẹ́ mi Kùránì wa tó ní wala tubtilu a'malakum ẹ má fi ọwọ́ ara yín ba sí ara yín jẹ́ Muyideen ó sì ti kárẹ̀ ba yí ara ẹ̀ jẹ́ ta ló fẹ́ fẹ́ ẹjọ́ ẹ̀yẹ̀ yẹn mi sẹ́yìn náà fún Muyideen lọ́wọ́ sẹ́ẹ̀fù lọ́wọ́ àwọn Biafra ẹlòmíì tí ẹ̀rọ pé wọn ò ṣe wàhálà kẹtọ́ máa rówó ni tí ì bá sí àánú mẹ̀kúnnù tí wọ́n ní tára àlú ẹ̀kọ́ bá bù ní 100,000 mọye wàhálà tí wọ́n ṣe kẹ́tọ́ 100,000 jọ ni. yóò jẹ́ ìjàre mọye wàhálà tí ẹ ṣe ni. mọye wàhálà tí wọ́n ṣe ẹ̀kẹ́ ń gbádùn ẹ̀bọ̀ ṣé wọ́n lọ ṣeré bẹ̀ ni tí wọ́n bá ń sọ fi pé hours ni wọ́n fi ń ṣiṣẹ́ nílùú ẹ̀bọ̀ iye hours tẹ́ máa fi ṣiṣẹ́ yẹn kò sí eré kò sí ìjókòó fún wọn bára ìlú ẹ̀bọ̀ bá dàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn Nàìjíríà sẹ́rọ̀ pé wọ́n rí nǹkan kọjọ ni Ọláyíwọlá ó ní owó kọ́ òun ni ẹjọ́ sẹ́fù mi ó ti rírú rẹ̀ ọdẹ wàá bóde ọdẹ fẹ́ bọ ọjọ́ arákùnrin jẹ́ líláì ní kamal olódò
ò pé ẹ̀yin ò pé ìwọ ò pé tá a bá wá sọ bí téèyàn kù sí fún tó dẹ̀ bóde tó ṣàtúnṣe èmi ọmọ tó tún ṣẹ́kù o mi mọ tó tún ṣẹ́kù àwọn tí wọ́n ní NAFDAC wọ́n fẹ́ máa bá gbowó ìwà àgbà sẹ́ni nígbà tí wọ́n sẹ́ẹ̀dì sọ̀yẹ́ sí mi àwọn tí wọ́n sẹ́ẹ̀dì sí mi bẹ́ẹ̀ tó 40 aláàjì kọ́mọ̀dù ọ̀nà òdodo mú ìdí ní ti tọrọ owó mi ní àbò tí rí ni báwo ni àwọn ọmọ nìyẹn ṣe rí báyìí náà báwo la ṣe rí náà ẹni wọ́n yẹra fàáìrán bí ẹ bá ṣe dáadáa sí wa kí ló dé táyì fi dáadáa ṣẹ̀san dáadáa ṣebí ẹ̀rí aláàjì Abdulrahman Oríyọmí Hamzat bàbá àgbà ó yà fárí inú wọ́n gbẹ́nu kú ọmọ ẹ̀gbẹ́ mẹ́jọ máa wèrè lẹ́yìn yíyọ yìí mẹ́jọ dẹ́pọ̀ sí mi lára aláàjì Oríyọmí Hamzat ẹni tó mọ pàtàkì gíga àti ga ọ̀rọ̀ kí ló dé tó ẹgbẹ́ tẹ́yìn bá ti ga tẹ́ báyìí bẹ́ẹ̀ ni ó ṣe jábọ̀ lẹ́mọ̀ wá kiri bẹ́ẹ̀ ṣe jábọ̀ lẹ́mọ̀ wá kiri àbáde ní tẹ̀sán wọ́n ní jẹ̀míìlàn mi fi àlékà ìnámà kọ̀rí inú lè fọ́tà fìlì kọ́bùrì máa ká ẹni yẹn fún ẹ̀yin tẹ́ ń gbé mú ìdí ní kiri tẹ́ ń gbé ẹgbẹ́ wàláyé ń bá tiẹ̀ jẹ́ ni solúsà fún mú ìdí nì ẹjẹ ń sọ fún yín solúsà fún bàbá mi Ọláyíwọlá àbúrò ní sẹ́yìn solúsà fún mú ìdí nì ẹni kó bọ́ social media kó máa tọrọ àforíjì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel kó máa tọrọ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run ṣe ẹ lè rí túpẹ̀ gbà ẹnì kẹ́kọ̀ọ́ lè fún 500 naira. ẹnì kẹ́kọ̀ọ́ lè fún ní 500 naira. Muyideen 40 years wasting 40 years wasting ó pariwo pé 40 ọdún ó jẹ́ waste ọmọ 40 ọdún tó waste. ṣe Alhaji Sikiru Ayinde Barrister kọ́ ni wọ́n kọrin ẹni pé béèyàn bá pọ́gójì ọdún ẹ̀ tí yóò gbọ́n bó lọ́gọ́rùn ọdún ìyá ní ọjọ́ ní ìtọ̀hún o. Alhaji àgbà ọ̀run rí Alhaji àgbà ọ̀run rí rẹ̀ Alhaji àgbà ní béèyàn bá pín 40 ọdún tí ọba ti gbọ́n bó lo 100 ọdún ìyá ní ọjẹ́ pa. Ogun ìdílé ogun ìdílé bó ṣe rí nìyẹn. Ọba tí ó ní wà lẹ́yìn ogun ìdílé dẹ̀dẹ̀ oríire nù mọ́ ọ̀gbẹ́ni lọ́wọ́ kọ̀ wá mọ́ bí ó ṣe àjọs ọdún wa lọ lè dí àpòpọ̀ máwọn tí ò sóríire nú ayé wọn torí gbogbo ẹni tó ríire bá ń bẹ nú ayé rẹ̀ ọmọ ẹ fi oríire ọmọ làkejì ẹ̀ ọmọ yóò di gẹ́gà ní oríire ọmọ làkejì ẹ̀ kò ní fẹ́ kó bàjẹ́. Àmọ́ gbogbo àrífù yóò rọ́ fún àrífù yóò rọ́ fún àrífì gbogbo ẹni tí ó bá ti mọ iye àpọ́nlé ẹ má blame ẹ̀ torí pé alábùkù nínú gbogbo ẹni tí ó bá ti mọ iye gíga lára ẹni tó ga ẹ má blame ẹ̀ torí pé ní ilẹ̀ ni gbogbo ẹni tí ó bá ti mọ iye títóbi lára ẹni tó lọ ń gbé tóbi ẹ má blame ẹ̀ torí pé Ọlọ́run kéré ẹ̀ ni. Kì í s'Àgbàlá Gabriel nìkan ni pásọ àmọ́ ló mú nọ́mbà ẹ̀ àdúrà náà ló ṣe ní o sáàmù ló ṣe àná ti mú nọ́mbà rẹ̀ náà. What is your problem? Kí ni problem ẹ? Èmi ọ̀dẹ̀ ní tọ́nẹ́rẹ́tì kẹ́ olóríire pọ̀nù mùsùlùmí olóríire pọ̀nù kìrìsìtẹ́nì kọ́dà olóríire bẹ́ẹ̀nù ṣẹ̀ṣẹ̀ a gbọ́dọ̀ máa bùkátà kẹ́ni tó ti gọ́ jábọ́ gbogbo ẹni tí bá ń bùkátà kẹ́ni tó ti gọ́ jábọ́ wàláhì ìwọ ló ní jẹ láíláí ó ń tọ́ tún máa ga lọ ni. mo fi ní ẹni tó dáhùn gbé dìde tẹ̀wá ní kó ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣe ju Ọlọ́run Àgbàlá
ẹ̀sìn tí n bá fẹ́ ṣe dáwà nípa ọ̀rọ̀ Islam máa ṣe dáwà mi direct máa dẹ̀ present ẹ̀ normal tó bá wù ọ́ náà yóò fọwọ́ tọ́ ọ lọ́kàn wàá dẹ̀ di mùsùlùmí torí Olúwa sọ fún Muhammad sallallahu alaihi wasallam pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí Olúwa ní ìrìn ànẹ́bì ó lè fagídí fún ẹ̀mọ̀ yẹn ẹni ọlọ́ba fẹ́ kó gba ìsìlámù ní ọgbà torí náà ẹ máa ṣègbésí ayé yìí lẹ́ẹ̀ má bàrà yín ṣọ̀tá ìjọmọlúwàbí odidi ni ẹ̀sìn pàtàkì ńlá ni kò papọ̀ mọ́ra àwọn ẹ̀kọ́ ọ̀dàkẹ́rú Muyideen ti fojú ara rẹ̀ gúngi Muyideen ó ti fojú ara rẹ̀ gúngi wàláì ó ti fojú ara ẹ̀ gúngi kọ̀rí inú ní fatafili kọ́bùrì máa ń kẹ́nà yẹ̀ fún àlù wọ́n Muyideen ẹjọ́ bá mi sí àpúrúgà mi torí ìtọ́lọ́ ẹ bá mi láìkì ẹ̀ ẹ bá kó dọ́dún àwọn tí wọ́n ń bá tiẹ̀ jẹ́ tí wọ́n ń gbé kiri wàláì ẹ̀ lè lóòd mo fún lóòd ọlọ́wọ́ ní dúró lẹ́yìn alábòsí torí kò ti yé gbogbo ayé báyìí ẹni tí ìbá ṣe yí pé ó ń bínú oríire Àgbàlá Gabriel tẹ́lẹ̀ o nígbà ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ tájẹ́tì yìí lè mọ yí ọ̀pọ̀lọpọ̀ àmẹ́ni tí ìbá ṣe yí pé tẹ̀bẹ̀lẹ̀ kó bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ á ti rí ikú eléyìí kúùpù ni set-up ni because àwọn abala bíi t'Àgbàlá Gabriel ti ṣe mistake anybody who if wọ́n dẹ̀ tọrọ apology in public láàrin ayé ó dẹ̀ bẹ̀rẹ̀ gbogbo ayé lẹ́yìn ìgbà náà lẹ́wọ́n á bẹ̀rẹ̀ sí ihu ẹ wá ṣe bẹ̀rẹ̀ ètò yà lè jẹ́ ìwọ Muyideen ní tọrọ ẹjọ́ ìbéèrè mi gbogbo ẹ̀yẹ yẹn ṣé Muyideen ní ọ̀rọ̀ owó gbà ẹjọ́ mo nídìí kọ́mẹ́ǹtì gbogbo ayé Muyideen ní ẹjọ́ I have interest comment ṣé Muyideen ní sájà ẹ má pè Muyideen Àgbàlá Gabriel Muyideen ní sájà ṣé yóò rò owó gbà àwọn tí ń bá ṣàgbé sí ọ̀tà bí ò lè ta àbò ti ta ni ẹjọ́ mo retí kọ́mẹ́ǹtì lórí ìbéèrè yẹn ọjọ́ kọjá lọ ọmọ sáàsì Muyideen kọ́ ọmọ lọ tọrọ àforíjì a lè sí Ọlọ́run kò sí kankan tá a lè ṣe tá a fi sí Ọlọ́run ara wa láṣẹ tá a fi ṣe Ọlọ́run ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe kò sí kankan tá a lè ṣe tá a fi ṣe Ọlọ́run àṣírí mo sọ fún ọ ìta àrí àṣẹ kò dín Ọlọ́run kù kò fi kún ọlá rẹ̀ àbá àmẹ́sẹ̀ kò dín Ọlọ́run kù kò fi kún ara wa láṣẹ tá a fi rí bínú Ọlọ́run àwọn tí wọn ò lé ọkọ tó ń tẹ̀lé kiri wọ́n tẹ́ ọkọ tọrọ apology torí náà Ọlọ́run ṣàánú wa o gbogbo èyí tẹ́ bẹ́ẹ̀ bá yẹ Muyideen ìjọ Ọlọ́run fún yín sùúrù o èyí tẹ́ ń ṣe èyí kọ̀ọ̀ràn lọ́wọ́ o